ọ̀rọ̀ tó ti dójú ẹ̀ o ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti ọ̀rọ̀ Nnamdi Kanu tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí ti dá rògbòdìyàn sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára látàrí pé wọ́n tú olóyè Sunday Igboho sílẹ̀ ṣùgbọ́n Nnamdi Kanu ó sì wà láhàámọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà akínpé ẹ káàbọ̀ sórí ìkànnì wa tọ́ ẹ̀yin èèyàn àwọn ẹ̀yà Ìgbò náà fọn rere o wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé wọ́n fi ọmọ àwọn sí ẹ̀wọ̀n ayérayé ṣùgbọ́n ó tú ọmọ tiẹ̀ sílẹ̀ ààrẹ ti sọ̀rọ̀ látàrí ọ̀rọ̀ tó ń jà rìnrìn lórí ọ̀rọ̀ Ìgbòho àti Nnamdi Kanu ẹ̀yin èèyàn kí ni ààrẹ sọ ẹ̀yin èèyàn wa kí wá ni ààrẹ sọ ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ tẹ subscribe button yín ẹ follow wa kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní lóòrèkóòrè tá a bá ṣe mú fúnra wá sórí ìkànnì wa ẹ má gbàgbé àdéhùn wa là ń múṣẹ pé gbogbo nǹkan tó máa ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá sórí ìkànnì wa tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà á fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà tẹ́ ń bá wa wo fúnran wa tẹ́ ń bá wa like tẹ́ ń bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ń subscribe tẹ́ ń follow wa tọ́ ẹ má wàá jẹ́ ń dènà pẹ́nu ní tó ń lọ lórí ọ̀rọ̀ Ìgbòho àti Nnamdi Kanu ààrẹ sọ̀rọ̀ o ààrẹ ní ọ̀rọ̀ Nnamdi Kanu àti olóyè Sunday Igboho wọ́n ní kò jọra wọn kódà wọ́n ní two parallel line ni ipe ẹsẹ̀ ẹ̀ mọ́ fi wéra wọn ẹsẹ̀ ẹ̀ mọ́ fi wéra wọn rárá ẹ wá gbọ́ bí ẹ ṣe ń yànnàná ọ̀rọ̀ látàrí ọ̀rọ̀ Nnamdi Kanu àti olóyè Sunday Igboho tọ́ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa torí ọ̀rọ̀ yìí ó ti dá oríṣiríṣi ìkùnsílẹ̀ pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára ọ̀rọ̀ yìí ni ààrẹ gbọ́ o táwọn gan fi jáde sórí ẹ̀rọ ayélujára tí wọ́n fi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti Nnamdi Kanu ẹ gbọ́ ṣé ìjọba ṣé wọ́n sojú ìṣáájú lórí ọ̀rọ̀ Nnamdi Kanu àti olóyè Sunday Igboho àti pé pàápàá ṣé ẹ̀sùn tí wọ́n fi kan olóyè Sunday Igboho ni wọ́n fi kan Nnamdi Kanu ṣé ẹ̀ṣẹ̀ tí olóyè Sunday Igboho ṣẹ̀ sọ ni Nnamdi Kanu ṣẹ̀ ẹ jẹ́ ká gbé yẹ̀wò ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa. ẹ wo àkójọpọ̀ náà ni ọjà ẹ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ tó wá wo ohun tó tún ṣẹlẹ̀ o ní House of Ref ìyẹn lánàá òde yìí ọ̀rọ̀ tó bẹ́yìn yọ o kódà ọ̀rọ̀ dìbò ló yá mi látàrí orin tí àwọn pátì kan ti bọnu lórí ọ̀rọ̀ APC orin tí àwọn èèyàn ti bọnu ni pé APC olè APC olè Nàìjíríà ṣùgbọ́n ohun táwọn kan ti bọnu ni pé olè ní gbogbo wa ẹni ilẹ̀ bá mọ́ bá ní bàràó ní National House of Assembly ìyẹn lánàá òde yìí ẹ wò ọ̀rọ̀ dìbò ló yá mi o kódà ọ̀rọ̀ di ẹni orí yọ òdìlé ẹlòmíín sákàbàkàbà látàrí rògbòdìyàn tó ṣẹlẹ̀ tọ́ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká sáré pín jẹ́jàjà ká má bàa gbà ẹ́ lákòókò. now ìjọba àpapọ̀ sọ̀rọ̀ o lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti Nnamdi Kanu ìyẹn tó wà lọ́gbà ẹ̀wọ̀n ní Sokoto. now ẹ mọ̀ gbọ́ bẹ́ẹ̀ ṣe yànnàná ọ̀rọ̀ Nnamdi Kanu wọ́n ní no basis for comparison between Nnamdi Kanu and Sunday Igboho. tọ́ ẹ̀yin èèyàn sọ ń yé yín ẹ wá gbọ́n tí wọ́n sọ o wọ́n ní sẹ́ rí ẹ̀ṣẹ̀ tí Nnamdi Kanu ṣẹ̀ wọ́n ní ẹ̀ṣẹ̀ tó lágbára tó burú jáì ni wọ́n nítorí pé orílẹ̀-èdè ló ń bá jà wọ́n ní Nàìjíríà ló ń bá jà ìyẹn Nnamdi Kanu ẹ̀sìn yẹn lé ní. wọ́n wá níṣẹ́ wárí kèsì olóyè Sunday Igboho wọ́n ló jìnnà fáfáà sí ti Nnamdi Kanu wọ́n níṣẹ́ rí àwọn tí olóyè Sunday Igboho ń bá jà àwọn ìyẹn ni àwọn suspected Fulani herders àwọn tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń wọnú oko àgbẹ̀ tí wọ́n ń fẹ́ràn jẹko tí wọ́n ń gbá àwọn èèyàn wọgbó tí wọ́n ń gbowó ribiribi wọ́n láwọn tó lóyè Sunday Igboho tó ń bá jà nìyẹn. wọ́n ní tá a bá wá ní ká fojú inú wo ọ̀rọ̀ yìí pé Ìgbòho ò bá Nàìjíríà jà kò bá jọba jà o. wọ́n ní ohun tí olóyè Sunday Igboho ṣe ń tiẹ̀ ni pé ńgbà tó jàjà dé ìkóríta kan pé ó kó àwọn ọmọ Yorùbá jọ pé ẹ jẹ́ ká gbé Yorùbá nation dìde wọ́n ní bí gbogbo ẹ ṣe wá le tó ń gbà náà wípé kò bá ọlọ́pàá jà kò bá jọba jà o wípé ẹ má fi kéèsì Sunday Igboho ẹ má fi wé ti Nnamdi Kanu o pé ẹ yẹ̀ wò dáadáa ẹ gbé wò. wọ́n ní kò kó ẹgbẹ́ àwọn ọmọ ogun military group tiẹ̀ kalẹ̀ o wọ́n ní kódà gbogbo bí ẹ ṣe ń ṣe rálì wọn tó wọn ò kọjú ọlọ́pàá wọ́n ní bẹ́ẹ̀ ni kò dẹ̀ bà nǹkan ìjọba jẹ́ wọ́n ní gbogbo agitation tó lòun ṣe wọ́n ní kò fi gbà kankan kó fi bà dúkìá ìjọba jẹ́ o nígbà tó padà sórí ọ̀rọ̀ Nnamdi Kanu
ẹgbọ́n tí wọ́n sọ wọ́n ló pa wọ́n nípa ìpanáfasu wọ́n níṣẹ́ ìgbàgbé síta tóun ìyẹn ní ọjọ́ Monday nábàámọ̀ síwèé ìrántí lórí ọ̀rọ̀ Nnamdi Kanu wọ́n níṣẹ́ ìgbàgbé síta tóun ìgbà yẹn tó sọ pé ẹni tó bá ti jáde ní ọjọ́ Monday ìpè tí wọ́n bá ti rí wọn kàn pa wọ́n nípa àfọ̀nàfọ̀nsu wọ́n ní kódà tó bá jẹ́ àwọn ọlọ́pàá àbí àwọn àmì ni kàn pa wọ́n. ìyẹn ọ̀rọ̀ Nnamdi Kanu ni wọ́n sọ yẹ o kẹ́ ẹ lè mọ ẹ̀sùn tí wọ́n fi kan Nnamdi Kanu. wọ́n wá níṣẹ́ wá rí àwọn èèyàn tó jáde ní ọjọ́ síta tó mọ́ ọjọ́ Monday tó kéde ipe tó já àwọn èèyàn wọ́n ní tó dojú ìbọn kọ wọ́n ipe èèyàn bíi 700 ló jọ́lọ̀ nípè. wọ́n ní ìyẹn nìkan tó wá kọ́ ọ pé Nnamdi Kanu ó dá ESL sílẹ̀ ìyẹn military group tiẹ̀ tó jẹ́ pé òun ló fi ń kojú ìbọn sáwọn aráàlú. wọ́n ní kódà bí wọ́n ṣe ń pa ẹ̀ṣọ́ aláàbò náà ń pa àwọn ọmọ ológun. wọ́n ní tẹ́ ẹ bá wá compare kéèsì Nnamdi Kanu àti Sunday Igboho tẹ́ ẹ bá compare síra wọn ẹ rí i pé ó yàtọ̀ síra wọn gédégbé. ẹ̀yin èèyàn ṣe ń di ọ̀rọ̀ yìí o. wọ́n ní torí èyí pé kò tọ́ sí anybody lẹ́nu láti wá máa ṣèdájọ́ pé ìjọba Tinubu wọ́n fi Sunday Igboho sílẹ̀ wọ́n fi Nnamdi Kanu sínú ahéré wọ́n ní ipe kò jọra wọn. tọ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ló ti délẹ̀ yìí o látàrí ọ̀rọ̀ tí ìjọba sọ lórí ọ̀rọ̀ Nnamdi Kanu kí ni ẹ̀yin náà fẹ́ sọ sí ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. He contended that why Kanu, recently convicted for terrorism by Federal High Court in Abuja, engaged in insurrection and armed confrontation with the Nigerian state, which resulted in the killing of more than 700 innocent people, economic paralysis of southeast states. wọ́n ní Nnamdi Kanu ipe ó sọ gbogbo ètò ọrọ̀ ajé ibẹ̀ ó sọ dahoro wọ́n nígbà tó wá gbé síta tóun ọjọ́ Monday kalẹ̀ pé ọmọ ìlú wo ló tó bẹ̀ tó jáde. wọ́n ní sẹ́ wá ráwọn tó sorí kokun látàrí òfin tí Nnamdi Kanu gbé kalẹ̀ ńgbà náà pé wọ́n padà jọ́lọ̀ nípè ní o látàrí bí wọ́n ṣe kọjú ìbọn sí wọn tẹ́ fẹ̀mí wọn ṣòfò. Igboho activism centered on defending southwest communities against criminal activities of rogue herders and peaceful agitation for Yoruba nation. Bí àwọn nǹkan tí mo sọ ní Yorùbá náà nìyẹn. In a statement forwarded to journalists, agbẹnusọ fúnjọba àpapọ̀ fún presidency Alàgbà Dare clarified that there is no basis for comparison between the duo, just as he underscored the need to highlight the difference for better public understanding. The statement read, Nnamdi Kanu IPOB's movement involved elements widely associated with insurrection and direct confrontation against Nigerian state. This includes enforcement of sit-at-home order, often through threats and violence, resulted in numerous deaths. Reports cite over 700 fatalities linked to enforcement of clashes and deviance killing. Other inimical activities include attack on security forces, destruction of public infrastructure, and the formation of the armed group like ESN. Kanu rhetoric and action escalated to calls that many viewed as inciting violence against the state and even against his own people in Southeast who defied order. tọ́ ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ lórí ọ̀rọ̀ Nnamdi Kanu àti Sunday Igboho ẹ máa kọ́mẹ̀ǹtì sábẹ́ fọ́nrán yìí bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ máa pín ẹ máa share rẹ̀ kó go viral ẹ share rẹ̀ ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n kó kára alé kó kára oko torí àwọn èèyàn tó ń compare Nnamdi Kanu àti olóyè Sunday Igboho tẹ́ ń compare together ẹ jẹ́ ká gbọ́ èròǹgbà yẹn lábẹ́ fọ́nrán yìí. tẹ́ ẹ bá sì gbàgbé Nnamdi Kanu ń bẹ ní Sokoto ń sìn látàrí ẹ̀wọ̀n gbére tí wọ́n wọ̀n fún un. lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ń tiẹ̀ kò pẹ́ ni wọ́n folóyè Sunday Igboho sílẹ̀ wọ́n ní tí wọ́n gbé lórí Sunday Igboho ni pé wanted wọ́n sì ti gbé kúrò. ní táwọn elédè Nnamdi Kanu wá ń sọ ni pé this president Tinubu he no good at all o say he remove a pikin he come put Nnamdi Kanu for life imprisonment. ẹ̀yin èèyàn ẹ gbọ́ kí ni èròǹgbà yín lórí kéèsì àní ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa. In contrast, Sunday Igboho activism centered on defending Yoruba community, primarily against alleged killings, kidnappings, and farm destruction by suspected herders. He focused on self-defense, warding off criminal elements from Yoruba land.
Igboho also deployed peaceful agitation for Yoruba self-determination Oduduwa nation without establishing a militia to fight Nigerian military. Without ordering attack on police soldiers and without imposing paralyzing enforcement measure like sit-at-home orders that armed civilian or the economic in his region. Wọ́n ní Ìgbòho pàṣẹ fún àwọn èèyàn pé tẹ́ ẹ bá jáde o. Wọ́n ní kódà wípé ẹ má fi wé Nnamdi Kanu rárá, wípé kò sì kojú ìjà sáwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ṣùgbọ́n ohun tí Ìgbòho ṣe ń tiẹ̀ ni pé ó ń dìfẹ́ǹdì South West pé wọ́n dẹ̀ gbé Yorùbá nation kalẹ̀. Wọ́n ní tí Ìgbòho ṣe ń tiẹ̀ nìyẹn. Wọ́n ní Ìgbòho ò dẹ̀ pàṣẹ pé tẹ́ ẹ bá ráwọn ọmọ ológun ẹ fáyà wọn. Wọ́n ní so ẹni tó bá wá ń fi kéèsì Ìgbòho àti Nnamdi Kanu wéra wọn pé irú èèyàn bẹ́ẹ̀ kò mọ tó ń ṣe ni o. Ohun tí ìjọba àpapọ̀ ohun tí wọ́n ṣàlàyé lórí ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho àti Nnamdi Kanu nìyẹn. Tọ́ ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí n tó gbé fọ́nrán kan wọlé kẹ́ ẹ jẹ́ ká jọ wò. Ṣé rí wọn? Àwọn náà ń pariwo olè APC olè. Ṣé PDP làwọn kí làwọn? Ṣé Labour Party làwọn kí. Ẹ̀yin èèyàn àkúmọ̀rú àwọn pátì tó ń pariwo APC olè OPC olè bẹ́ẹ̀ làwọn kan náà sì ń sọ pé gbogbo wa ló lè ẹni lẹ́ẹ̀ bá mọ́ bá ní bàràwò. Tọ́ ẹ̀yin èèyàn wa fọ́nrán ìlà tó ní ká mú wá sí etí ìgbọ̀nyín lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ wo ibi táwa fi àdàgbẹ́ tó ìsọlẹ̀ síre. Ẹ má gbàgbé àdéhùn wa là ń múṣẹ lórí ìkànnì wa pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé àní jẹ́ kí tí yín ó di sí àmọ́ mo wá lóòrèkóòrè sórí ìkànnì wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè ẹ̀yin náà ẹ má gbàgbé kẹtẹ subscribe button yẹn. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáláyé. Mo kí gbogbo ẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé. Ẹ káàbọ̀ sí orí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà lágbára Ọlọ́run Elédùmarè. Ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní di o. Ó rere létí gbogbo wa ọmọ gbọ́ o. Tọ́ ẹ̀yin ẹ̀yẹ wa ibi tá fi àdàgbẹ́ tó ìsọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àtúmọ̀ mú wá lẹ́kùnrẹ́rẹ́ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ ṣé àdúpẹ́ tẹ́ ń bá wa wo fọ́nrán wa, tẹ́ ń bá wa like, tẹ́ ń bá wa subscribe, tẹ́ ń follow wa. We really appreciate your support. Thank you.